ṣọ́fàdé rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀. Gba gbogbo ìfàyàkùn ọkàn mi. Torí èmi yọ̀ nínú rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀. Gba gbogbo ìfàyàkùn ọkàn mi. Torí èmi yọ̀ nínú rẹ̀. Mo jẹ́ iye fún mi o. Ohun rẹ̀ dùn púpọ̀ láti gbọ́. Adùn máa ní o. Adùn ní láti rojú rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀. Gba gbogbo ìfàyàkùn ọkàn mi. Torí èmi yọ̀ nínú rẹ̀. Ó ti wà mí pẹ́ kí n tó mọ̀. Ó ti wà mí pẹ́ o. Láti mo rí jìnnà sábò ṣàkólọ́. Ó gbé mi wá sílẹ̀ láàbàrẹ̀. Níbi tí pápá tutù. Ẹ̀yin ará mi nínú Olúwa, Jésù á ṣe aláàbò wa. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kí a máa ṣe bí olówó. Èèyàn tó bá máa ní owó á máa ṣìṣe olówó, Olúwa á dẹ̀ bùkún lójijì láì ṣe làálàá. Ẹ̀yin ẹ wò mí, ẹ wo ohun tí mo wọ̀. Bólówó ṣe ń ṣe làwa ṣe ń ṣe. Ìṣe olówó ni mo fẹ́ ká máa ṣe. Àwa ń ṣe bí olówó, á dẹ̀ ní owó yẹn ní ọ̀pọ̀ yanturu. Ẹ wo ìmúra mi. Ṣé ìdúró mi kò jọ ti olówó? Ó jọ ti olówó torí pé owó yẹn wà. Ẹ wò mí látẹ̀gbẹ́. Ẹ tún wò mí láti ẹ̀gbẹ́ ń bí. Kí Ọlọ́run kó fi owó kẹ́ ẹ̀yin náà bí ó ṣe fowó kẹ́ èmi àti mọ́mí. Alright? Ẹ wá bá mi bójú wo ẹ̀gbẹ́. Kẹ́ wo mọ́mí. Ẹ wo mọ́mí lórí ìjókòó, ẹ wo aṣọ tí mọ́mí wọ̀. Owó yẹn wà ní. Ẹ wo nǹkan tí mọ́mí wà sọ́rùn. Mọ́mí rí wà sọ́rùn torí pé àwa ní owó. Ibi ni owó wà. Owó yẹn wà. Mọ́mí dẹ̀ ń láti display ẹ̀ ká má bàa fi orí Ọlọ́run pamọ́. Praise the Lord. Hallelujah. Mọ́mí, ẹ bá mi dìde kẹ́ ẹ catwalk níwájú àwọn ọmọ Ọlọ́run. Oh yes. 1, 2. This is good. Our Lord is good. All the time. Son. Lord is good. Mọ̀mí àtún wá bá wa ṣe kí ni wọ́n bá wa catwalk padà. Àníyàn láti fi owó yìí hàn. Oh yes. Oh yes. Oh yes. Hello. Hallelujah. Oh my God. Ó yẹ mọ̀mí àbí ò yẹ mọ̀mí? Ó yẹ mọ̀mí. Bó ṣe yẹ mọ̀mí ló ṣe yẹ dádì. Music please. Ọkàn mi yọ̀ nínú Olúwa. Ọkàn mi yọ̀ torí ó jẹ́ iye fún mi. The Lord is good. All the time. All the time. The Lord is good. Ẹ má gbàgbé pé Jésù ni aláàbò wa ní àkọ́rí ìwàásù tòní. Ẹ má gbàgbé. God is good. All the time. The Lord is good. All the time. Ẹ jẹ́ ká gba àdúrà. Mo súre fún àwọn ọmọ yín ní orí ìdúró. Bàbá ẹ bá mi súre fún wọn dádì. Kí Olúwa gba àdúrà yín dádì. Ní oore ọ̀fẹ́ Jésù Kristi, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti àwọn èèyàn mímọ́ kí ó máa bá yín gbé láti ìsìn lọ títí ayé
Music. ní ṣíṣe ọ̀ṣọ́fàdé rẹ̀ èmi yọ̀ nínú rẹ̀ ọkọ mi yọ̀ nínú Olúwa ọkọ mi yọ̀ torí ó jẹ́ iye fún mi ohun rẹ̀ dùn púpọ̀ láti gbọ́ adùn máa níyọ̀ adùn mi láti rojú rẹ̀ èmi yọ̀ nínú rẹ̀ èmi yọ̀ nínú rẹ̀ bá gbogbo mo fẹ́ rú rí ẹ̀wù ìdálẹ̀ títí tí kánú ojú lọ́tọ̀ ní ṣíṣe ọ̀ṣọ́fàdé rẹ̀ èmi yọ̀ nínú rẹ̀. Ìwé òwe orí kọkànlá ẹsẹ̀ kẹrìndínlógún ó sọ pé obìnrin olóore ọ̀fẹ́ rí ìyìn gbà bí alágbára ti ń gba ọ̀rọ̀. Ẹ wò oúnjẹ tí ẹ sè ní òní ó ní adùn òní oyin ó máa dùn mọ́mí mo gbádùn ẹ̀ aya rere lẹ́bi ọkọ ẹ̀. Ẹ ṣé dáadé ẹ̀yin gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bí ẹ bá wa fìfẹ́ tẹ́ ọgbọ́n oúnjẹ wa o àti wípé ìwé mímọ́ sọ pé ẹni tó bá ń yọlé ara ẹ̀ lẹ́nu ni yóò jogún òfò ibi oúnjẹ sísè àti iná dídá ni púpọ̀ nínú àwọn obìnrin fi máa ń yọlé ara wọn lẹ́nu nítorí àìlè dáná fúnra ara wọn. Mọ́mí ọkàn mi yin Olúwa inú mi dùn ayọ̀ mi sì kún torí pé mo rí aya rere fẹ́. Ẹ̀yin ọmọ mi ẹ wò mo fẹ́ kí ẹ fojú sílẹ̀ gidi kẹ́ lè bá ọkùnrin olóríire pàdé kí ayọ̀ tí yín náà lè kún kí inú yín lè dùn kí ilé yín lè tòrò bí tèmi àti mọ́mí báyìí. Mọ́mí so ìdí rẹ̀ tí ẹ kì í fẹ́ ká dáná fún dáadé àti rárá bí. Bẹ́ẹ̀ ni o fún ara mi ni màmá sọ oúnjẹ fọ́kọ mi o. So kán lè máa dá praise ẹ̀yin nìkan àbí. ìdáná ọbẹ̀ yẹn náà wà tó jẹ́ fọ́kọ mi o. Láfikún èmi náà ti wá kẹ́kọ̀ọ́ kan lára ẹ̀ lẹ́nu pé kò sí bó ṣe lè rò kó rí èmi màmá sọ oúnjẹ fọ́kọ mi tí a máa rí. Kíkọ́ ẹ̀. Kí ẹnikẹ́ni nínú ẹ̀ lọ́jọ́ má lè ra àwọn àti ṣe okòwò kankan. Ó lè wọ̀ ó lè pa ìkànnì sílẹ̀ àbí kí ẹ fi ara bá ọ̀tá. Bishop tọ̀wọ̀tọ̀wọ̀ ní ìdílé ìdílé tọ̀wọ̀tọ̀wọ̀ náà ní ìdílé ìdílé. Sọ́nsà ẹ̀rọ ṣé mo lè ṣàwọ̀ sáyé fún mi. Ṣé ẹ wọlé lẹ́nu bá ṣe mí báyìí ni? Bishop. Ẹnikẹ́ni bá ti ń pàdé lọ́nà ẹ máa fi tẹ̀lé tó ẹ̀yà kí n ẹ̀rẹ́
Never. Mommy. Hello. Hello, ma. Wàhálà wà o. Kí ló dé ní báyìí? Kí ló ṣẹlẹ̀? Àwọn ajínigbé ni wọ́n ti wá gbé dájú pẹ̀lú ògbó lọ́wọ́ lọ fi wá gbé wọn lọ. Kí ló gbé wọn lọ? Mi ò mọ ibi tó gbé wọn lọ. Wọ́n ti gbé bíṣọ̀bù lọ o. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀, ẹ bá mi pé ẹ̀dà. Ẹ pé ẹ̀dà. Ilé mi ní ìsàpè fún ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀. Olúwa yí àwọn tó bẹ̀rù ẹ̀ka yóò sì gbà wá. Ọba ìjẹun ọba lágbára. Kíbi kí bíṣọ̀bù wà, Olúwa ẹ bá mi intervene ní ọ̀rọ̀ yìí kó lè padà láyé ọ̀pọ̀ láfíà ní orúkọ Jésù. Lọ fún ọmọ pé lọ́yà lọ. Ẹ bá mi pé lọ́yà. Ọmọ lọ́yà lọ ọ̀dẹ̀. Bàbá mi, kí ló dé? Ẹ wá bí iṣẹ́ yẹn. Mọ́ mi ní Olúwa, tó fẹ́ kí n wá bí iṣẹ́ rí. Ẹ̀rù tó jù mí rí ni, tó fẹ́ kí n tó wá síbi iṣẹ́. Mo ò ṣáà ṣe yín lè ṣe. Ẹ wà ókè náà. Àti pé pàápàá, ṣé pé kẹ́yìn náà kẹjà fitafita kẹ́ ẹ bá wọn jà dáadáa? Mọ́ mi ní Olúwa, ẹ̀yin náà mọ iye tí mo jẹ́. Mi ń ṣẹlẹ̀ olú kan, mi ń ṣẹlẹ̀ onírọ̀. Ṣùgbọ́n àwọn méjì gbàǹdùgbàǹ tí wọ́n wọlé wá. Pẹ̀lú machine gun lọ́wọ́ wọn. Irọ́ ni. Ìbọn méjì ti ń títí. Bẹ́ẹ̀ tí mo tí yẹ kí n ṣe o. Ìfẹ́ ló kó èèyàn lọ́rùn yìí. Wọ́n á fara mi balẹ̀ gẹ́gẹ́ wọ́n á dè mí láti orí dẹ́sẹ̀. Ìfẹ́ pààyàn sí bíṣọ̀bù lọ́rùn yìí. Wọ́n wá wọlé lọ, wọ́n wá wò wọ́n ní ìsọ̀rọ̀. Tó tún bá pààyàn sí bíṣọ̀bù lọ́rùn, wọ́n máa wá bíṣọ̀bù kiri. Bá rí làásù, wọ́n dè mí pa ni. Mọ̀jàmọ̀sá gan-an là máa fi kanjú lójú. Ẹni tó bá mọ̀jà tí ò mọ̀ sá, irú wọn máa ń gbógun bò ní Ìlọrin. Ìfẹ́ gbógun lọ. Ẹ káre. Wọ́n kàn ní ká pè yín wá ni. Tó àwọn police fẹ́ bèrè àwọn question kan lọ́wọ́ ní that's all. Àwọn police station. Ẹ̀jọ̀ ṣé mo gbé bíṣọ̀bù? Ṣé mo gbé bíṣọ̀bù? Ẹ̀ráyè mi lóde. Ṣé mo gbé bíṣọ̀bù ni? Torí ẹ̀ jẹ́ kí n rẹ́tẹ́ o, ẹ̀jọ̀ mi lè wá bí iṣẹ́ dáàbò ẹ̀jọ̀. Tó yẹ kí n yọjú síbi iṣẹ́. Kò burú bàbá yìí máa ń bọ́. Ọmọ ọjọ́ máa ń bọ́. Ọlọ́run yóò ṣe yín o. Ní àwọn yọjú ṣe yín o. Ẹ̀jọ̀ ẹ ṣé o. Mo ti mọ̀ police station ẹ̀ráyè mi lóde. Èló mò ń gbà lóṣù. Police station. Bàbá Gẹ́tìmá. Báwo ni ó ṣe ṣẹlẹ̀ gan? Ẹ ṣe wo police station. Jẹ́jẹ́ mi ni mo wà ní ọ́fíìsì mi o. N bá gbọ́ kókókókó. N bá níta ni o. Wọ́n ní àwọn ni o. Mo níta lẹ̀ ń béèrè o. Wọ́n ní bíṣọ̀bù làwọn ń béèrè. Tó ilé Jésù ẹ wọlé o. Ẹ ṣe kọ́kọ́ lọ sọ fún bíṣọ̀bù náà kẹ́ tó ṣílẹ̀kùn. Ìdálù níṣèlú. Bíṣọ̀bù ti sọ fún mi wípé ẹnikẹ́ni tó bá ń béèrè wọn bó ṣe lọ́sàn-án bó ṣe láàárọ̀ bó ṣe lóru bó ṣe láàjì kí n jẹ́ kí n máa wọlé ẹ wọlé sọ́ọ́sọ́sọ́ bíṣọ̀bù ń bẹ nílẹ̀. Bọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ tún jẹ́ ọmọ Ọlọ́run ẹ ṣe fi ẹ̀mí darí kó tó di pé ẹ máa ṣílẹ̀kùn fún wọn. Station ẹ má gbọ́rọ̀ rù bíṣọ̀bù fúnra wọn ò fẹ̀mí darí pé àwọn kan bọ̀ wá mú wọn kí n tèmi láyé mi èyí rẹ̀ rí mi ò fẹ̀mí darí rí nǹkan tí mo máa fẹ̀mí darí náà ni pé kó gbóúnjẹ fún mi bí ẹ̀bà bí àmàlà nǹkan tí mo máa fẹ̀mí darí náà ló èjì dì í. Kódà madam Ọlọ́run á gbàdúrà wa Ọlọ́run á dẹ̀ ṣe wọ́n ní rírí fún wa tẹ́ bá róye nǹkan kan ẹ ètè fi tó ọlọ́pàá létí. Ọlọ́run á fún wa. Ẹ jọ sá ètò ìtura Ọlọ́run sá gbogbo pátẹ bá lè bá wa sá nínú ọ̀rọ̀ tó wà ní ètò bá wa sá Ọlọ́run á dẹ̀ fi ní ṣe. Àwọn ọlọ́pàá náà ò dúró mo mọ̀ pé Ọlọ́run máa ṣe wọ́n ní rírí fún wa àdúrà wa gbà.
ẹjọ́ bá wá wọn torí owó oṣù ló ti kókó bá wá wọn ẹ dàkún o ìjẹ́dí o níbò mí o. Ọlọ́run Jákọ́bù yóò dúró tì í. Ọlọ́run Jákọ́bù Ọlọ́run Ísákì yóò dúró tì í. Ó ní èmi ó wà pẹ̀lú yín títí dé òpin ayé. Lọ́sàn-án lówùúrọ̀ àti lálẹ́ títí dé òru ọ̀gànjọ́ Ọlọ́run yóò máa ṣe aláàbò yín. Ọlọ́run yóò wà pẹ̀lú yín ẹ ṣé. Ọkọ mi yọ nínú Olúwa, ọkọ mi yọ torí ó jẹ́ iye fún mi o. Ohun rẹ̀ dùn púpọ̀ láti gbọ́. Adùn máa níyọ̀, adùn mi láti rojú rẹ̀. ẹsẹ̀ kò ṣe ó fi hàn wípé ẹ mọ Ìbàdàn ẹ̀dẹ̀ mọ́ láìpò. bàbá oníjàmbá ìdàbí tiwa ló mọ ibi tí ewu tilẹ̀ wúwa onígbàgbé ènìyàn ló mọ ní káfílẹ̀ kẹ̀dọ́pọ̀ ìdí iṣẹ́ ni láti mọ ni lọ́lẹ̀. ìṣòro ni Bishop sá èrè ó sì kún kan kì í ṣe ti wàhálà o tàgídí kọ́ èrè olówó ni tẹ́bá adébí tá a mú lọ lọ́wọ́ bẹ̀ wá lọ́hùn ẹ̀ mọ bẹ́ẹ̀ fi ṣe jẹ́. ẹ sí mi sá ẹ jọ ṣe é mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run ohunkóhun tó wù tí ẹ bá fẹ́ bá mi sọ nbà ní kẹ́ ẹ jẹ́ ká sọ ń bí báyìí ṣé rí ìwé mímọ́ sọ pé ìbùkún ni fún ẹni tó bá ń ṣe àánú torí àwọn náà yóò rí àánú gbà mo fẹ́ kí ẹ ṣàánú fún mi ẹ jọ. Bishop ṣe rí òun yìí láìpẹ́ láì jìnnà ń bọ̀ wá dìbò jì ẹ fọkàn balẹ̀. ẹ̀bẹ̀ tó kún kankan sà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣe rí ẹ̀yin rí èmi ò rí yín ẹ jọ̀ọ́ ẹni kan bá mi tú aṣọ yìí sílẹ̀ ṣe rí láti. ẹ̀rọ kò yà bọ̀ sá. Sama sanggup baba. Belum bang. So. Okay sir. Ibi tá a wí ọ̀làdé. Ẹ láti cooperate pẹ̀lú wa. Gbogbo nǹkan tá a bá ń fẹ́ kẹ́ máa ṣe fún wa. Ìyẹn ló máa jẹ́ kí kíkó inú ibà kó yá kíákíá. It makes sense, abi? It makes sense, sir. Good. Now, I'm a pele yín. Ohun tí bá ti ní kẹ́ sọ, òun ní kẹ́ sọ. Tí bá ti ní ó tó náà ni. Spiritum ad infinitum. Mo tún make sense. Bẹ́ẹ̀ ni sàǹtí mo sọ náà nìyẹn. Good. Ṣé ló kò sí jà?
ìwọ Ọlọ́run ọba tinútinú mi ni mo fi ń ṣe àfẹ́rí rẹ̀ mi ò lóhùn ìkọ̀kọ̀kan ìṣẹ̀lẹ̀ yìí burú kò yẹ kó jẹ́rú ìdílé tó ń ṣe òbí eléyìí ní ìṣẹ̀lẹ̀ búburú yìí máa ṣẹlẹ̀ sí i. Ìwé Samuel kejì orí kọkànlá ẹsẹ̀ 25 sọ pé má ṣe jẹ́ kí nǹkan wọ̀nyí burú ní ojú rẹ̀ nítorí ìdá máa jẹ ní ọ̀tún àti ní òsì ṣùgbọ́n mú ọkàn rẹ ní sí ìlú kí o sì bí ṣubú ó ní má jẹ́ ká rẹ̀ lẹ̀ sí ẹ jẹ́ ká mú ọkàn wa ní Ọlọ́run kí a lè gbé ọgbà wa ajínigbé wọn ṣubú. kí ni nọ́mbà ìyàwó ẹ 080 170,088. Okay. Nọ́mbà wọn nìyẹn. Àwọn ọmọ mi ni ìyàwó mi àwọn ọmọ mi. Ìyàwó àwọn ni. Okay. Ẹ ṣọ̀pù nọ́mbà wọn ni. Mi ò jẹ́ ọ̀rọ̀ ọmọ Jésù kì í parọ́. Tí n bá pe láìní tí ó bá wọlé wàhálà ni. Kò lè sí wàhálà Ọlọ́run má jẹ́ ká rí ìdààmú àfi tí nẹ́tíwọ̀kì ò bá sí lókù. Kí ló mo ń gbàdúrà báyìí kí nẹ́tíwọ̀kì wà ní agbára Jésù nẹ́tíwọ̀kì máa wà. Good. Ọjọ́ rẹ̀ bí àná dàgbò nira. Hello? Ẹ jọ ṣé ìyàwó Bishop Timothy ni? Bẹ́ẹ̀ni sà, èmi ni mo ń sọ̀rọ̀. Oh, good. Hold on for a coin. Okay. Hello, mommy. Daddy, níbo lẹ wà? Mommy, ṣé a rí nǹkan? Hello? Ẹ dá àwọn ọkọ yín mọ̀ àbí? Beautiful. Tí ẹ bá ṣe fẹ́ gbé àwọn ọkọ yín sí, ẹ send 10,000 naira credit sórí aago. Kí ló ń ṣe afọ́jú ni ẹni? Òun láti fi pè é ní ká máa polówó àbí? Good. Ó ti fagbó. Ìyàwó yín nice gan. Oh, you're very nice woman. Ṣé kọ̀ọ̀kan ṣe dáadé ni? Ìgbà wo ni wọ́n padà wá sílé? Ẹ̀lú lásán ni dádì ìsọ̀wọ́n jẹ́ ń bá wọn sọ̀rọ̀. Wọ́n ní tí n bá mọ̀ pé mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ká ló lò. Richard card 10,000 naira sórí line táwọn fi pè wá yẹn. Mọ́ mi, iye ìrìn kó jẹ́ problem. Ibo ni báàgì wọn àti ìlọ́kùnbá kí wọ́n lórí bẹ̀ kí wọ́n rà á. Ló gbé báàgì mi wá. Bọ́ mọ́ mi, ẹ̀rọ jẹ́ ká máa tẹ̀síwájú nínú àdúrà. Bí Ọlọ́run lè kó sí àwọn pípé yìí lọ́kàn, kọ́ release daddy fún wa. Ọlá Jésù ni wọ́n fi ń rìn. Coming to meet us here, so wait for the arrival of the Son of Maria. And I say, Hallelujah, 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 hallelujah. Bishop. Oh, Jesus is doing. Good. Owó ti wọlé sórí 10,000 naira. Fún mi ní Bishop. Sir. Line ìyàwó yín again. Okay. 080 170,088. Ọlọ́run yọ yín. Orúkọ máa parọ́ ni. Láíláí ọmọ Jésù kì í parọ́. Hello. Yeah, why not? Yeah, sorry, line is insane.
Mọ́mí, kí ló tún dé ojú yín kọ́rẹ́ lọ́wọ́? Dáàdì ńkọ́? Wọn jẹ́ ń bá wọn sọ̀rọ̀. Wọ́n ní tó bá ṣì wù mí láti bá dáàdì sọ̀rọ̀ ká tún lọ ra recharge card 20,000 naira ká lò dẹ̀ sórí line àwọn. Mọ́mí, kò sí nǹkan tó burú nínú ẹ̀. Ṣé bí torí dáàdì wà ní ohunkóhun tó bá ní ká ṣe ó ti di dandan ká ṣe. So wá bẹ́tà kẹ́kọ̀ọ́ fún mi sí kí lọ ra káàdì yẹn wá ká lè sẹ́ǹdẹ̀. Ó tọ́ ni kò tí ì sí nǹkan tó burú nù yẹn. Ohun tó kàn ń kọ mí lóminú ni wípé àti ìmọ̀bi ejò tá à ń fà ìṣègùn tó títa la rí àmì lè tó ìkù sínú hò. Ṣé bí wọ́n ṣe ń béèrè owó lọ́wọ́ wa èló lamọ̀ tó sì máa fẹ́ gbà sí lọ́wọ́ wa èló lamọ̀ tó máa béèrè fún. Ẹ jẹ́ ká credit ilé rẹ̀ tó gbà 20,000 naira yìí mo bá mi ra káàdì náà wà. Guys, I got shift, please. Gẹ́gẹ́ bí àtijọ́ sọ, irú èèyàn wo ni bíṣọ̀pù jẹ́ fún ọ? Èèyàn jẹ́jẹ́, ọlọ́yàyà àti nínú rẹ̀ bíṣọ̀pù ṣe. Gẹ́gẹ́ bí ẹ̀yin onígbàgbọ́ ní owó ni kẹ̀kẹ́ ìyèrè òun sì ni ìdáhùn sí ohun gbogbo. Ṣé ẹ̀yin ò róye wípé bíṣọ̀pù fẹ́ràn owó? General ni ọ̀rọ̀ owó jẹ́ ní ìgbà sọ yìí. Ẹni ò fẹ́ràn owó, ẹ̀yin fẹ́ràn owó, èmi fẹ́ràn owó, kò sẹ́ni tí ó fẹ́ràn owó. Bẹ́ẹ̀ ni mà, àmọ́ a fẹ́ràn owó jura wa lọ. Ẹ róye pé tó bá di ọ̀rọ̀ lówó dé bíṣọ̀pù máa ń fojú sókè. Rárá o, ó tún jọ bẹ́ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ róye bóyá mọ́ mi sí omi ò tó lè àbí ó ṣẹlẹ̀ láàrin bíṣọ̀pù ọmọ ìjọ. Ìyẹn ṣẹlẹ̀ ní lọ́jọ́ kan, lọ́jọ́ táwọn ọdún wa, èṣù wọnú ìjọ. Ó lè tó yẹn. Àwọn pẹ̀lú ta ni? Treasurer wa ni, ìyẹn akápò ìjọ. Treasurer? Èló ni owó náà gan-an? 10 million ni. $10 million. Ṣé ó kàn lọ bẹ́ẹ̀ náà ni àbí wọ́n padà rí? Wọ́n ló ń tàrí owó yẹn. Treasurer yẹn gangan wá ń kọ́ báyìí. Lẹ́yìn ọ̀rọ̀ rí, treasurer máa fìjọ́ lẹ̀. Wọ́n fìjọ́ sílẹ̀. Ṣé mo lè get number treasurer ṣá? Kò sí òtún fún yẹn. Mú fóònù wá kí n tẹ̀sí. Sergeant. Sir. My number. All right, sir. Ẹ bọ̀. Ẹ ṣé gan máa fún àsìkò tí ẹ fi sílẹ̀ fún wa. Ọlọ́run á gbàdúrà sí i. Bó bá ṣe ètò ṣe ń lọ, bó bá ṣe ṣe ń jẹ́ ká má jẹ́ kí n lọ. Ọwọ́ Ọlọ́run ká ìpẹ́, àdówó na ìwà. Ṣé ẹ̀bí ni pé a gba àkókò tẹ́ ti yà sílẹ̀ fún àwọn nǹkan mélòó ni? Rárá o, mi ò bínú. Àwọn àgbà bọ̀ wọ́n ní ká fọ̀tún wò sí, ká fòsì wọ̀tún, òun lọ́wọ́ fi mọ̀. Bẹ́ẹ̀ni sá, ẹ ṣé gan sá. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ ìjọ
tí ẹ sì tún jẹ́ akápò ìjọ kí lẹ lè sọ fún àbí tẹ́ ẹ mọ̀ nípa bishop. Point of correction, ọmọ ìjọ tàbí akápò ìjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Now to your question. Bishop Timothy jẹ́ a straightforward person, a disciplined person. Mo wà discipline kan, olóòótọ́ ènìyàn ni tí kì í fi ìgbà kan ọ̀kan nínú. Bẹ́ẹ̀ yẹ bá ṣe lọ báyìí ni bishop wa ṣe máa ń sọ̀kò ẹ̀. Akókó lè sọ wípé olódodo àti ẹni rere ni bishop jẹ́. Bẹ́ẹ̀ ni ènìyàn Ọlọ́run ni tí kò bẹ̀rù ọmọ ọjọ́ kankan. Bí ẹnikẹ́ni bá ṣẹ̀ ní ìta gbangba báyìí lójú gbogbo ìjọ ni bishop ti máa bá wí. Kápò wa sọ wípé ẹ̀yin fúnra yín gbàgbọ́ wípé olóòótọ́ ni bishop jẹ́. Mo fi gbogbo ẹni sọ pé bẹ́ẹ̀ ni torí pé Ọlọ́run alààyè ló pè tó rán níṣẹ́ ó dẹ̀ ń wà bí ẹni àmì òróró Ọlọ́run. A gbọ́ pé owó kan fa àríyànjiyàn dá ìjà sílẹ̀ láàrin ẹ̀yin pẹ̀lú bishop nígbà kan. Ẹ̀yin ọlọ́pàá yìí ẹ tún ti tọ pinpin lọ́rọ̀ ìjà tó wà láàrin mi àti bishop. Ṣé bẹ́ẹ̀ ẹ̀yin àgbàlẹ̀ máa ń pa lóògùn pé ìdíṣẹ́ rẹ̀ láti mọ̀ ní lọ́bẹ̀? Bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ló sọ torí àwọn àgbẹ̀ tí ò bá mọ àkókò ọ̀gbìn irú wọn ní ṣoko dá. Àgbà òkú ní tán lórílẹ̀ a máa rí yín bá. Lórí ọ̀rọ̀ owó tá a wá ń sọ̀rọ̀ yìí èló ni owó náà àti wípé báwo ni ó ṣe lè di ogun dọdẹ tí owó fi máa pòórá? Ṣé ẹ gbìmọ̀ pọ̀ àti tẹ owó yẹn rìn ní àbí bíṣọ́ọ̀bù gbèrò láti tẹ̀ ẹ́ ló fi di ogun? Well, owó yẹn ò sọnù bẹ́ẹ̀ ẹnì kankan ò náwó òjọ́ Miss Transaction ló dá wàhálà alẹ́ tọrọ 10 million fẹ́ fi dogun dọdẹ. A jẹ́ pé torí owó yẹn gbọ́dọ̀ ṣe fìjọ sílẹ̀. Bẹ́ẹ̀ ni o torí ẹ̀mí sọ fún mi pé kójú má rí bi gbogbo ara lóògùn ẹ̀. Kódà lára àwọn agbaṣẹ́ṣe bishop àti àwọn tí wọ́n jọ ń gbéṣẹ́ fúnra wọn kófìrí tàbí kẹ́róyè pé owó díjà lẹ̀ àbówó sọnù wọ́n pariwo lera àbí something like that. Ó jọ ń pé ẹ mọ̀ bishop Timothy dáadáa tẹ́ bá mọ̀ bishop Timothy ẹ mọ̀ pé is a straightforward person kì í jẹ ojú mẹ́ran kì í jogun ológun rárá. Látìgbà tí mo ti mọ̀ ọ̀rọ̀ owó kan ò díjà lẹ̀ láàrin òun àtẹnìkan rí torí pé kì í wáwọ́ mówó rárá. Ẹ ṣe gidigidi gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí a bá tún fẹ́ ohunkóhun a máa ń sọ. Instead tí a fi ń shift káàkiri ká kúkú dúró ní ojú kan náà kán lè mọ ibi tí a bá wà. Wọ́n lè máa wá wá ní. Bishop, I'm sorry sir. Be careful. Do you understand? Be careful. Last one ni tí bá ní kẹ́ sọ̀rọ̀ ní kẹ́ sọ̀rọ̀ tí bá ní ti tó ó tó náà nìyẹn. Good. What a nice woman. Ìyàwó náà dá lórí. But no, Bishop. A máa pè ìyàwó yẹn sí. Mi ò fẹ́ kẹ́ dúpẹ́ tàbí tí máa fi sọ̀rọ̀.
Madam, ẹ farabalẹ̀. ọ̀pọ̀ ìwà lára ṣẹ́rí bá fẹ́ rí ọkọ yín láyéláyé lẹ́sùn náà ẹ máa san owó ńlá. Kí ló ṣe woman ni? You think we're joking here, àbí? À ń ṣeré bí? Ṣé ẹ̀kan ṣe iṣá? Ẹ fi ẹ̀mí ọkọ yín ta àfàlà bí? Good. Farabalẹ̀ kó gbọ́ mi. Ẹ máa san owó tó pọ̀ gan. Bishop, ìbáyà mi sọ. Ẹ jẹ́ kó o kúkú kọ pé fún mi. Ẹ ló mọ mi. Èmi náà ni èmi mo wà níbí. Òpó Jésù ni mo dìbò báyìí o. Ẹ̀gbọ́n mi, ẹ wò ó. Ẹ wá owó lọ́nà kan òjò iyekíye tí wọ́n bá ní àwọn fẹ́mi kí ẹ fún wọn. Ẹ̀ṣẹ́ rí ẹ̀yin lè má mọ̀ èmi ń sọ́fà níbí gan ìyá ń jẹ èyí púpọ̀ pọ̀. Ẹ̀ṣẹ́ yìí náà mọ̀ pé Jésù Kristi ni olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́. Sá? Tí bá ló tó yìí. Madam, mo rò pé ẹgbọ́n ti bishop sí ẹ̀dẹ̀ mo túmọ̀ ibi tí wọ́n lọ. Ṣé rí ìwé mímọ́ gan ó fi ọwọ́ sí nínú ìwé Éfésù? Ó jẹ́ kí ẹ̀yin obìnrin mọ̀ wípé ọkọ yín láláṣẹ lórí yín tí ẹ gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún àti láti máa tẹ̀lé àti láti máa tẹríba fún. Ó dẹ̀ máa mú omi tọ́pọ̀ bá sọ kó máa mú ṣe. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìwọ̀n pé ẹgbẹ́ bí obìnrin ládọ́ọ̀dọ̀ ọkọ ẹ̀ ìwọ̀n ọkọ yín sọ ìwọ̀n àtẹ̀lé ọkọ yín fẹ́ ṣe ìtẹ̀lé. Náà ìtàfẹ́rẹ̀ nínú gbogbo owó ti kójọ níjọ yín àwọn náà kàn fẹ́ token amount 500 million naira. Kí ló ṣe rábìnrin? Kí ló ṣe ní pariwo? Wọ́n ṣáà ní àwọn ọmọ ìbílẹ̀ wa. Are you deaf? Yeah, 500. Okay, àfi ṣírò wípé àtìgbà láti wà nínú ọ̀rọ̀ yìí ẹ̀ cooperate pẹ̀lú wa. It's alright. Náà àwọn máa text ibi tí máa kó òyìn bá wọn. A ò fẹ́ check o, cash la fẹ́. Thank you. Bishop, jẹ́ òye ọ̀gá ní mo jẹ́ kò lè wọ inú mi kò lè wọ inú mi ọjọ́ kejì lè gbé ní òkùnkùn tí mi ò rí nǹkan kan. Sir, no one, sir. Sir, iṣẹ́ rí roundabout náà wà. Mr. Michael. Yes, sir. Sir, no one. Iṣẹ́ roundabout náà wà, sir. Mr. John. Sir. Mo lọ wá, sir. Sir, iṣẹ́ rí náà wà, sir. Madam. Yes, sir. Iṣẹ́ rí, sir. How about you? Iṣẹ́ rí. All right, let's go. Èwo ni bo lọ mórí lé báyìí? Wọ́n ti wọ́n gbọ́dọ̀ rodo. And what about you? Ben, sir. You? Yes. All right, let's go. Tó wà ní ìyanu odò rẹ̀. Wọ́n fà á sẹ́yìn ìyanu odò sà. Ìyanu odò bẹ́ẹ̀ ni sà. Wọ́n fà á sẹ́yìn bẹ́ẹ̀ ni. Ẹ bá dùn kọ́ńfà tó wà ní ìyanu odò rẹ̀. Sẹ́yìn ló kún fílẹ̀ lọ́wọ́ sà o. Ẹ máa kàn sínú lọ. Ọ̀gá máa pè é. Èmi náà dẹ̀ máa pè é bó bá ṣe jẹ́. Ẹ jọ ẹ kú ṣẹ̀ṣẹ̀ gbọ́. Thank you very much. Ayérayé ṣe ibi ìsádi mi jẹ́ kí ó ní ohun ẹ̀jẹ̀ tó ṣọlá tí
sọ mí di mímọ́. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ ṣeun. Ẹ kú ilé o. Ẹ káàbọ̀ sá. Ẹ kú iṣẹ́ Olúwa o. Olúwa ò ní dojú àdúrà ti wá o. Ẹ káàbọ̀ sá. Ẹ káàbọ̀ ma. Báwo ni báyìí? Ṣé Olúwa ti ń gba àkóso? Bẹ́ẹ̀ni, Olúwa ti ń gba àkóso. Olúwa ń bẹ lójú ìjà. Ó ń ja ìjà náà fitafita. Bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́pàá wọn kò káàárẹ̀ wọn kò rẹ̀yìn àwọn náà ń ṣiṣẹ́ wọn takuntakun. Kódà ẹ̀rọ kọ̀ǹpútà tí wọ́n gbé fún wọn wọ́n ń tẹ̀lé ìlànà ẹ̀rọ kọ̀ǹpútà yìí bó ti ń ṣiṣẹ́ sí. Àwọn ẹni ibi wọ̀nyí wọ́n ń sá lọ àwọn ọlọ́pàá sì ń lé wọn. Kódà oúnjẹ àjẹkù tí àwọn ọlọ́pàá rí wọ́n ń ṣe àyẹ̀wò oúnjẹ yìí àyẹ̀wò yìí ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Olúwa ló gbàkóso. Ó túmọ̀ sí pé àwọn ibi tí bíṣọ̀bù wà láti jẹ́ta báyìí. Olúwa ṣé o ṣe pé alágbára ti fẹ́ ṣùgbọ́n kóhun ìjà wa má fi bẹ́ẹ̀ ṣe pé ní orúkọ Jésù kì yóò rí bẹ́ẹ̀. Nítorí Olúwa wà pẹ̀lú bíṣọ̀bù lọ́sẹ̀ rẹ̀. Bíbélì ti sọ wípé bí Olúwa bá ń bẹ fún wa ta ló lè dojú ìjà kọ wá. Àwa náà nírẹ̀wẹ̀sì ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nínú àdúrà Olúwa gbàdúrà wa. A ò ní mú ẹ̀mí ìrẹ̀wẹ̀sì lórí àdúrà. Ẹ wá jẹ́ kí a tún múra báyìí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kíkankíkan. Ní báyìí ẹsẹ̀ Bíbélì ó sọ wípé nígbà tí Fáráò tó ń da àwọn ọmọ Ísírẹ́lì láàmú Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé èmi yóò ṣe ohun tuntun kan èyí tí yóò ṣe ọkàn Fáráò lé láti jẹ́ kí àwọn ènìyàn rẹ̀ kí ó lọ. Ẹ wá jẹ́ ká sọ fún Ọlọ́run lásìkò yìí kí Ọlọ́run kí ó ṣe ohun tuntun kan náà sí ọkàn àwọn ẹni ibi wọ̀nyí kí ó lè rọ̀ láti gbé bíṣọ̀bù wá sílẹ̀. gan ni ẹ kú iṣẹ́ takuntakun tó wọ́n ní ọkùnrin tó ń sun ọ́dàrà fún kọ̀rẹ́gbẹ́ àkọsẹ́ ló ń ṣe so mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbìyànjú yín ṣebí ìwádìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ ni sir. that's good. nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ń sìn ni pé mo fẹ́ kẹ́ sa gbogbo ipá yín gbogbo agbára yín all your professional techniques ẹ lò láti rí i pé láàárín ọjọ́ mẹ́rin àmọ́ ibi tí bíṣọ̀bù wọlé sí. yes sir. ọlọ́dẹ fún yín ṣe. àmín sir. that's good. keep it up. thank you very much. that's good of you. yes sir. thank you very much. bá dìtà kò pé sergeant John fún mi. yes sir. wọ́n bẹ̀rẹ̀ alpha ni báwo dẹ̀ ni ṣe ti raise owó yẹn. ó ti pé mo ti lọ sí bank mo ti lọ withdraw owó. ǹjẹ́ 500,000 kọ́ lẹ pé. 500,000 ni ṣùgbọ́n mo bẹ̀ wọ́n pé kán gba 350,000. ok 500,000 náà pé ẹ ti bẹ̀ wọ́n sí 350,000. Kọ́ládé sir owó tó wà lọ́wọ́ yẹn tó wà ní mọ́tò yẹn lónìí. 500,000 sir. 500,000 ok lọ sínú mọ́tò ń sìn lọ gbé owó yẹn wá fún mọ́mí Rebecca. Honorable unnecessary ṣé bí mo ti lọ gbowó bank ẹ ṣe jẹ́ kí n kúkú lélẹ̀ tí mo ti lọ withdraw yìí.
kò necessary kẹ. Sir, ẹ ṣe jẹ́ kí mi gbé èèyàn dání so that in case tí wọ́n bá need anything so tí wọ́n bá pè mí má lè gbé wá fún wọn. Ó dẹ̀ tún rí yẹn sọ mọ́mí Rebecca n tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé gbogbo ẹ bá ṣe ń rí ẹ máa fún mi feedback bet tẹ bá ti ní ìdòwò ẹ pé Kọ́ládé a wá gbé fún yín bíkíbíkí tẹ bá wà. Ta ló fẹ́ bá yín lọ gan? Elder Abraham, ìkan nínú àwọn elders church wa, wọ́n ti gbà láti bá mi lọ. Okay, Elder Abraham, kan náà àwọn elders. Kò sí problem. N tó kàn ṣẹlẹ̀ ni pé Ọlọ́run á fún yín ṣe. So ẹ má bínú mo ṣe ní one or two places láti tẹ̀. Ṣé gbọ́? Àpáta ayérayé ṣe ibi ìsádi mi jẹ́ kí ó ní ohun ẹ̀jẹ̀ tó ṣọlá tí ìyàn rẹ̀ ṣe ìwò sọ̀fẹ́ṣẹ́ mi kò sì sọ mí dìbò. Wọ́n ní tí n bá ti kọjá power line yìí díẹ̀ pé kí n park wọ́n wá ní màá wá bọ́ sílẹ̀ màá rìn síwájú díẹ̀. Ṣé kò séèyàn kankan ní ìbáyìí bẹ́ẹ̀ tí ń wo yìí? Àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n ní mi ò lè réyàn kankan bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n tí mo bá rìn síwájú pé màá rí àbẹ́tẹ̀ kan pé níbi àbẹ́tẹ̀ yẹn àwọn á yọjú sí mi wọ́n dẹ̀ wá fìkìlọ̀ kan sí wọ́n lé mi nìkan ṣoṣo ní kí n wá. Ẹ̀yin nìkan ṣé kíní yóò ní méwu dání báyìí. kí ni wọ́n fẹ́ ṣe báyìí dájú kò sí nǹkan tí mo lè ṣe ju pé kí n dáná ẹ wo kó wọn sọ fún mi pé wí máa wà o wọ́n ní kí n ṣáà make sure pé mo gbérò yẹn dání ó máa sì mí lọ. Ọlọ́wọ́ wà pẹ̀lú ẹ wo dájú ẹ̀rù ń bà mí o. ẹ wo ẹ má ṣe síyèméjì mọ́ ẹ̀yin tí ẹ ti ṣe ọkàn ákín tí ẹ ti múra láti lọ Olúwa yóò wà pẹ̀lú yín Ọlọ́run yóò sì dúró tì yín yóò síwájú yín lọ yóò sì kẹ́yìn yín yóò wà pẹ̀lú yín. Ọlọ́run tó dúró ti Daniel nínú ihò kìnìún tó pa àwọn kìnìún wọ̀nyí lẹ́nu mọ́ yóò pa àwọn arábí lẹ́nu mọ́ wọn kì í rí ibikíbi sẹ́yìn Olúwa yóò wà pẹ̀lú yín. Ẹ má sunkún ẹ gbọ́ ẹ má ṣe síyèméjì ẹ jẹ́ kí ọkàn yín kí ó di ẹ lọ ẹ má sunkún mọ́. ẹ ṣe sà. No, madam. Ṣé ẹ̀yin ìyàwó Bishop Timothy? Bẹ́ẹ̀ni sá. Àwọn ará mi kò pàdé wọn lè. Ẹ ṣe ẹjọ́ ọkọ mi ńkọ́ bíṣọ̀bù ńkọ́ ṣé ìfìyà jẹ wọ́n nítorí ìwé ni wọ́n sọ wípé ẹ má ṣe fọwọ́ kan ẹni àmì òróró mi ká má dẹ̀ ṣe wòlíì nínú ibi. Madam, ṣé ẹ̀fọ́ kọ́kọ́ sí wàhálà ṣá? Ẹ má bínú. Àlẹ́kọ̀ wá pìtì mi kọ́tà ní kẹ́gbẹ́ wá òǹdà. Ǹlẹ́ lọ́dọ̀. Ẹ lè wà mẹ́. 350,000. What? 350,000 àbí 350 million? Yes, 350 million lẹ́bẹ̀bẹ̀ sí. Gbàdá ní kẹ́ fún wa ní 500 million. Wọ́n ṣàkóso. 350 million. Bẹ́ẹ̀ni. Kí ló ti fẹ́ kí n rí? Kí ló ti fẹ́ kí n rí lọ́kọ́? So, bàtà negotiate orí mi kú àbí. Ẹ wo aṣáájú ayé bẹ́ẹ̀ ni lọ́kọ ní síta. Wo èmi ò mọ yẹn o. Jesus! Ẹ̀rọ má ṣe wọ̀nyí. Sir, tá a bá ṣe báyìí fún woman kò ní máa pa mí business.
kí ni kí n wí fáwọn ènìyàn nílé olúwa kí ni mo fẹ́ sọ nípa ìyàwó bíṣọ̀bù tá a jọ lọ olúwa wọ́n ní ojú àdúrà tiwa ṣe bó lóun ní ojú àdúrà tiwa lónìí ojú ti tiwa rẹ̀ ojú ti tiwa fèyí lọ. ẹ̀dá brown ẹ̀dá brown ẹ̀dá brown. ilé yóò dá owó díẹ̀ káàtó ẹ̀ lábá yìnbọn fún ọ ní kí ni mo rí ìyá ṣe kí ló fi kí ẹ wá ní ìwà fún kò sí ẹni tí kò lè ṣe mistake pàápàá obìnrin ni mo rí ẹ bàbá yìnbọn fún I swear it. Imam, yes. Bishop, for the last time, if you can do this, don't even breathe. After that, stop! Stop talking. You want to hear me? Leave it alone. Madam, farabalẹ̀. Now, mo mọ̀ wípé ẹwà ń rẹ̀ lábàá ìsìn, àmọ́ yóò kàn wá. Ẹ̀yin lè fọ́ ara ẹ̀ fàyè. Listen to me. Àwọn hospital tẹ wá, àmọ́ àwọn tó ń tọ́jú yín. Ohun tá a fẹ́ ní kẹ́ láti lè kẹ́ gbọ́n sí. Good. À ń fẹ́ 50 million naira. Lẹ́yìn sọ́ra. Mọ́mí lọ́rẹ́bà kò kàn mí. Bó bá ṣe máa rí kò kàn wá. 50 million naira. Otherwise, àpapọ̀. Àwọn hospital tó wà kò ṣe ṣọ́ọ́dún. Àmọ́ tó tọ́jú. So life ọkọ̀ ò sí. Tiẹ̀ náà ò sí. Táwọn yóò ṣe táwọn family members yóò ṣe 50 million naira. Dáríjì wá o bàbá Jésù Kristi dáríjì wá o ìbá o lọ́kọ́ èjì. ẹ káàsán máa ọlọ́mọ àìrí o mo ṣẹ̀ṣẹ̀ ń wo bí mo ṣe fẹ́ gẹ̀ẹ́tì wọ́ọ̀dù tí mo mi wà ní. mo ti bọ̀ mo lè mú nípa àdọ́ káká máa lọ. ọ̀rọ̀ àwọn òbí rẹ̀. Honorable, sọ̀rọ̀ rọra là ń sọ báyìí ni àbí bẹ́ẹ̀ ṣe máa bá mi wọ́wọ́ tó máa lọ pé fáwọn pípò yẹn kó lè fọkọ mi sílẹ̀ ṣé àwọn tó wọ sùsùsù tó ń ṣeré eléyìí fún mi
ẹ mọ̀ pé ní ewu lẹ́lẹ̀ ní bíṣọ̀bù wà ní ọ̀nàrẹ́bù mo fọlọ́run tẹ̀yìn gbogbo mi ojú tẹ bá lè gbà láti wọ́wọ́ yìí fún mi ní kíákíá kó lè gbé lọ ní kẹ́tẹ́tẹ́ bá mi gbà ó. owó yẹn kọ́ ni problem gbogbo owó yẹn ti rẹ́dì ṣùgbọ́n nǹkan tó ń kọ mí lóminú ń bẹ̀ ó ní ẹni tá a máa lò tó máa bá a gbé owó yẹn lọ. ní òun ṣe problem èmi rò wípé ẹ̀dá Abraham wà fún wa nítorí pé àwọn ti mọbẹ̀ káwọn ènìyàn bá rí wọn kò ní sí wàhálà kankan àbí kí ni orí mọ mí. láti gbà tí ẹ̀dá Abraham ti gbé mi dé hospital wọn ti padà yọjú sí mi gbogbo tó ṣe wọn lóòótọ́ wọ́n pè mí lórí fóònù. ìyẹn ó ṣe nǹkan máa wá bọ́dà kan mú tẹ̀lé mi lọ sọ́dọ̀ ẹ̀dá Abraham ká ṣàlàyé fún wọn pé àwọn ìjọ nípa bá gbówó lọ o àbí. tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn màá sọ fún madam tí bá ń jáde ńsìn kán tẹ̀lé mi désàlẹ̀ so màá lè gbé owó yẹn fún wọn mo dẹ̀ ti bẹ́yìn náà pàkéjì owó kan á fún wọn wá fún yín so ẹ má sọ fún wọn. sókè ẹ gbìyànjú láti pa òfin wa mọ́ tí ẹ bá kọ̀ láti pa òfin wa mọ́ ìfọ́n máa dáhùn lórí. bàbá àjọ sáà ṣówó yẹn pé. ó pé sà. ó pé sà. tàbá kà á tí ó bá di kọ́bọ̀ ikú pa yín nìyẹn. kò lè dín ó pé. àwọn ilé. ìjẹ́ náà ọkọ̀ tẹ rí kó níbẹ̀ ìjẹ́ a rí tó tàn mọ́lẹ̀ sí ìwádìí wa. no sir a rí traces rárá arábí yẹn gbọ̀ngàn sir wọn ò fi àyè sílẹ̀ fún wa láti rí àṣírí wọn àbí láti mọ ìrìn wọn rárá. ìtó túmọ̀ sí pé àdúgbò tẹ̀lé mọ́ṣẹ́ nìyẹn o. bẹ́ẹ̀ ni sir. wọ́n ní tí nọ́ọ̀bà dé ìtàn láṣọ ẹ̀jọ̀ kì í tọ́ lè kọ́nà. kẹtùbọ̀ tún máa tẹra mọ́ iṣẹ́ ìwádìí yìí ni lọ́tẹ̀ yìí kẹtùbọ̀ tún dọ́bù ẹ̀ because commissioner of police ọgbọ́n ti rédíò wa ó dẹ̀ sọ pé òun ní special interest lórí ọ̀rọ̀ Bishop Timothy àti pé ohun tó fẹ́ ká tó fi hàn wípé àwa náà ọmọ ọ̀dọ̀ rere ni wá so anything that I need of help láti di pé iṣẹ́ yìí ó já sí ibi tí a fẹ́ kẹjẹ́ kí n gbọ́. Is that clear? Yes, sir. I'm ready to supply you. Yes, sir. Is that clear? Yes, sir. Good. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo ń fi àsìkò yìí ṣe ìlérí fún yín pé gbogbo agbára tí Ọlọ́run fún mi ni màá sà láti rí pé ọwọ́ bá àwọn ọ̀daràn yẹn. That's good. I even trust you. I trust you. Yes, sir. O ṣe gan. Kago. Yes, sir. Thank you very much. Timothy ipò tí wọ́n wà rèé o nígbà yìí jáde láti inú àkejì wa òòrí nínú ẹ̀rọ̀pọ̀ nínú ẹ̀gbin nínú àìmọ̀ Ọlọ́run ṣùgbọ́n tí mo bá jáde sínú ògo àti sínú àgbára tì wípé kí ìwọ náà lè wà lára àwọn alágbàṣe nítorí pé òrè pọ̀ fún àwọn alágbàṣe náà tó nǹkan nítorí pé àwọn ẹ̀rọ láàrin
agbo àgùntàn wọ́n dà àwọn àgùntàn láàmú ṣe ń wá olùdó àgùntàn èyí tí ò ara mọ̀ àwọn àgùntàn tèmi. ṣùgbọ́n ìwọ yà sí ìbòmí tó bá kádàrá. Say she love my style. No. Oh yeah, ginger me. I want to chop it like Indomie. This your bag, they ginger me. Wallahi, they ginger me. Oh yeah, ginger me. I want to chop it like Indomie. This your bag, they ginger me. Wallahi, they ginger me. She want to kiss somebody. We get dirty wine. Yeah. She want to kiss somebody. We don't be behind. Yeah. Daddy. Daddy wo. Baba. Daddy awo lo pe. Eh, dákẹ́ bẹ́ẹ̀ mẹ́. Bàbá yẹ ìwọ ló sọ̀rọ̀ síbí. Ara kan wá lọ́wọ́. Bishop. Bishop. Ẹ ti tọ́ mi. Mo ní káwọn òyìnbó wá fún mi. Wọ́n fi ọlọ́pàá tẹ̀lé. Tó já sí ikú àwọn ọmọ mi méjì náà àwọn ọmọ mi ti kú. Síwájú, ọ̀rọ̀ bíbélì yìí ló máa tẹ̀lé. Bíbélì yìí sọ wípé ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀, kò sí ohun tá lè fi ṣe ìwẹ̀nù mọ́ ẹ̀jẹ̀ bí kò ṣe ẹ̀jẹ̀. Bishop.
Ọlọ́run ni o. Hello? Hey, farabalẹ̀ kò gbọ́ mi. Yes. Ẹ ti tọ́ mi. Ẹ ti kọ́ ọ̀rọ̀ mi nílùú. Màá lè jẹ́wọ́ fún yín. Bẹ́ẹ̀ ni mo sọ. Màá jẹ́ fún pé ṣadọ́là ló ń sọ̀rọ̀. Ẹ mọ̀ mi sìn. 50 million yẹn mo fẹ́ gbà kílẹ̀ ní tó ṣú. Kàkà bẹ́ẹ̀ màá yóò polówó láyé. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Màá fi ẹ̀mí ẹ̀dí táwọn ọmọ mi tó kú. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ tún lè dáadáa. Ẹ má fún ló jẹ mọ́. Okay? Àpáta ayérayé ṣe ibi ìsádi mi. Jẹ́ kí omi ohun ẹ̀jẹ̀ tó ṣọlá tí ìyàn rẹ̀ ṣe ìwòsàn fẹ́ṣẹ̀ mi, kò sì sọ mí di mímọ́. Daddy! Ṣé kò tí mo kọ́ ṣe ń bá ẹni yẹn? Look here, ọ̀tún ni nǹkan tí mo pè wá ṣe ń bíbá. Ojú mi dẹ̀ pé fún ni wípé kó wá wojú ọkọ ẹ̀ for the last time kó náà wá wojú ẹ̀. Torí èmi ni máa ń ra ẹ̀. Yes, Bishop Timothy or whatever your name is. Gbàdúrà kí n fa ọ̀kan mi. Mommy, do not worry. Okay? Sórí tó bá ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ tó bá pa mí, mo ní ìgbàgbọ́ pé ọ̀run rere ni mo ń lọ. Mo dẹ̀ mọ̀ pé èmi o ẹsẹ̀ Jésù ni màá wà. Ìwọ ni màá bẹ̀. Màá dẹ̀ gbà ẹ́ nímọ̀ràn gidi pé tí n bá lọ tán o ò gbọ́dọ̀ fi ẹ̀sìn sílẹ̀ o ò sì gbọ́dọ̀ fi Jésù sílẹ̀ títí tó bá fi kú. Torí mo mọ̀ pé mo ní ìgbàgbọ́ tó strong. Kò sí ìyá o, ọkùn. Ẹ ṣàánú mi. Fire, kill me. Please, ẹ ṣàánú mi. Tẹ́ bá pa Bishop ẹ̀dá mi lówó ni. Ẹ ṣàánú ìfẹ́ sanwó ọmọ mi. Ẹ má jẹ́ sanwó mi nítorí burúkú ẹ̀jọ̀ ẹ ṣàánú mi. Ẹ̀rọ ṣe bí ẹ̀rọ sanwó ọmọ mi. Mommy, ó ti fìyà púpọ̀ jẹ mí. Let him get it now. Let him kill me and end it all. What can he do? Give me fire, bastard.